ìsàlọ̀ tèmi tí wọ́n ní ìwọ ìbá àṣerere àwa kì yóò yẹ abá máa pa òwe yẹn kí ni tó máa sọ pé àwa kì yóò yẹ ẹbí. but eke nǹkan tó ń dùn mí ni pé Nigerian government ohun mi ìmọ̀ mi fẹ́ pùtẹ́ tó bá dájọ́ ikú fún yàn ní Nàìjíríà yẹn gbàgbé ọkàn wọn máa ń balẹ̀ pé kò sí ọkàn tó máa ṣẹlẹ̀ wo kéèsì Timothy tó ṣẹlẹ̀ wọn àti Adédoyin tó ní kàn pa látọjọ́ yìí ó sì ń gbádùn kiri o tó ní kàn lọ pa. àsìkò ọjọ́ déètì tó fún ni kò tí ì dé ní tí déètì ẹ̀ bá fún wa kú dànù wá pa. ẹ̀yin tèmi Akeem ọkọ àwọn single mother ó tẹ̀síwájú láti máa tú àwọn àṣírí ó tú àṣírí lẹ́yìn ìgbà tí wọ́n ti àrẹ́sìtì ọkọ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà àti hairdresser ọ̀hún. arákùnrin yìí ó sọ wípé ó ní wọ́n tẹ̀ tún fi ipá bá Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wọ́n tún fipá bá a lò pọ̀ lẹ́yìn ìgbà náà ni wọ́n tún rẹ̀kọ́ọ̀dù wọn ṣì ń bá a lò pọ̀ wọ́n ṣe ń rèpù arábìnrin ọ̀hún. ẹ̀yin tèmi ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni arákùnrin yìí ṣì ń tú lọ lórí kéèsì Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ẹ fi ara balẹ̀ máa bá wa kálọ lórí ètò yìí ẹ máa gbádùn rẹ̀ ẹ wò láti bẹ̀rẹ̀ tí dé ìparí. Pelumi was the guy that raped Tope and video her. So that guy has run away. But then Pelumi ti one salo. Efele Jebu was Emefiele gbogbo wọn sá lọ ni. Wọ́n sá 440. Lọ́gbọ́n tó dé lọ mú ìtùnú yà àti ẹjọ́ ẹ̀sà wọ́n fà balẹ̀ mú wọn ni. So ìwọ́n dí àwọn ẹbí ẹ̀ sọ pé wàá gbóhùn ìdí ẹ̀. Ẹgbẹ́ mi làwọn ẹbí àwọn kìlọ̀ orúkọ àwọn ẹbí ẹ̀ ṣé ó gbé mi oníbọ̀dá olóyìnbó kú kan báyìí tó ní ẹ just làwọn eléyìí náà bọ̀dá ẹ̀ kó wá lọ gbà ẹ̀ station kó wá lọ gbà ẹ̀ ní station tó wáyé kó àwọn fa. How did your record everyone? Kí ló tún ti ṣẹlẹ̀ báyìí kẹ́? Wọ́n ti arrest mi wọ́n ti gbé láti jọ Tuesday mo ṣe announce ẹ̀ fáwọn èèyàn dé. Oh, okay, ìyẹn ọkọ yẹn. Àti hairdresser yẹn. Wọ́n ti gbé ọ̀run náà. Wọ́n ti wà ní sẹ́ẹ̀lì báyìí sí. Ọ̀dọ̀ sáwọn family ti take it serious nsìn. Ìyá mi ọgbọ́n yìí máa ṣẹ̀ wọ́n. Bẹ́ẹ̀ hairdresser kan máa ṣẹ̀ wọ́n. bẹ́ẹ̀ ó bẹ́tà. Nísìnyí mo ẹ̀ṣẹ̀ wà wẹ́lẹ́m dancing. Mi ò pa gbogbo ariwo tí mo pa online kò lọ lófo. Kò lọ fẹ́. Àwọn ọlọ́pàá náà wo show wa wọ́n ní àwọn náà wọ́n. Of course na wọ́n máa ń wò náà. Wọ́n ní ọmọ yẹn wọ́n ní ọ̀rọ̀ ọlọ́pàá ní ọmọ yẹn ní voice. Ní ọmọ yẹn wọ́n ti sọ̀rọ̀ náà di ọmọ yẹn. Wọ́n ní ọmọ yẹn ní voice. Ọmọ yẹn dẹ̀ shut down social media everywhere. Life bọ̀bọ̀ yẹn ni mò ń rí. Wọ́n fi sọ pé ọkọ̀ máa nù ẹ́ ké ìwọ wọ́n gbọ́dọ̀ sí ọmọ yẹn ní kí ọmọ àtẹ̀kì kéfì ọ́. That's good. Ilé àbíjọ́ ti sì ilé àbíjọ́ ti fi kọ́ kún ṣalágbára ló wà ní di kéèsì ẹ̀ àwọn Mohbad yẹn. Kéèsì Mohbad yẹn àwọn alágbára ló kún bẹ́ẹ̀. Wọ́n ní na yóò bí ọmọ yẹn òun ní o èké lọmọ yẹn òun náà ti dọmọ yẹn o.